TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
tọ́jú jẹun kó má fi pọ̀jù wọn sọ̀rọ̀ ọlọ́run kó bá ẹ̀gbọ́n kú kàkà ọ̀rẹ́rẹ́ kó má sí tẹ́lódé ìtọ́jú àbáyọ̀ ọdún sọ ibi lókèlèkè tí ń fọṣọ àparò kò gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba onítúmọ̀ àṣírí ẹ̀ sáké ní fàṣọ ọ̀la. ìyàsọ́sẹ́ tún fẹ́ dámọ́ nílé mú wa. ọkọ̀ fẹ́ tẹ̀lé àtàkùn ẹ̀ka. ìyàsọ́sẹ́ tún fẹ́ dámọ́ nílé mú wa. ṣé ìdáwà ní ìṣó wọn kì í fáyà méjì nílé wa. ìyàwó ojú kan làdá ní o. tó bá dé mẹ́ríkà tó yá máa ń bí. okú lédè àgbàgbọ́ ọmọ tọ̀nà sọ́yà o. ẹ̀gbọ́n mi wálé àgbà ìkẹ̀lẹ̀ èké. kò sẹ́ni ikú òde bá àwọn tó pẹ́lẹ́. èèyàn pín kúlẹ̀kúlẹ̀ ọmọ bá lóògùn lónà. ọkọ̀ ọmọ ojú sọ́ọ́lá mi ò kúlókúló. ìgbọ́n òbí náà èmi máa bá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ là ìgbọ́n jó. bàbá olú tún ní kẹ́ẹ̀mí o. bàbá olú abáyọ̀ kíkú. bàbá olú akẹ́ẹ̀sì mi o. balógun ọmọ balógun tó yẹ ní wálé. kúlẹ̀ ọmọ bá o. Baby, oh, Wasiu Alabi oh yeah, oh, to say America. Balógun èyí tó ṣe Amẹ́ríkà. Ẹ̀rí Babalọ́lá èyí tó ṣe Amẹ́ríkà. Adéọba èyí tó ṣe Amẹ́ríkà. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.